A kí yín káàbọ̀ sí orí ètò wa ti òní tí a pè ní ìrírí mi. Ẹ dákun jẹ́ a lè mọ orúkọ yín. Orúkọ mi ni Àlàmú Adérẹ̀mí. Ṣé àdúpẹ́. Tí a bá ní kí a kà ní ení èjì ẹ̀ta, ẹ dákun ẹ tó ọmọ ọdún mélòó? Mo dé díẹ̀ ní 50 ọdún báyìí. Àdúpẹ́, àgbà yín ó dalẹ̀ láti Èdùmàrè. Àmín Jésù. Gẹ́gẹ́ bí àkọlé ètò wa ìrírí mi, ṣáájú kẹ́ a tó lọ kẹ́ tó pè ìrírí yín pẹ̀lú wa, a fẹ́ mọ irú iṣẹ́ tí ẹ yàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ yín sà. Iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ mi ni iṣẹ́ igi títà, sawmiller. Igi tí wọ́n fi ń dáná àbí? Igi tí wọ́n fi ń kanlé. Igi tí wọ́n fi ń kanlé, òkè pákó. Pákó, bẹ́ẹ̀ ni. Ẹ ṣe àdúpẹ́. Tí ẹ ti ń ta igi yìí, tí a bá ní kí a wò ó, tí ẹ bá bojú ẹ̀yìn, ó ń tó bí ọdún mélòó? Ó ti ń tó bí 20 ọdún báyìí. Bí 20 ọdún? Bẹ́ẹ̀ ni. Bàárẹ̀ Èdùmàrè. Látìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ òwò igi yìí sà, ǹjẹ́ gbogbo ohun tí ẹ rò gẹ́gẹ́ bí àfojúsùn àbí sí gbogbo nǹkan ń dán mọ́rán látìgbà náà títí di àkókò yìí? Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò dán mọ́rán torí àwọn àlàkọjá lóríṣiríṣi, ṣùgbọ́n ògo ni fún Ọlọ́run pé a yin Ọlọ́run lógo báyìí. Àdúpẹ́, a ó máa yin Ọlọ́run náà ni. Àmín Jésù. Nínú ìrìn àjò ayé, sí ẹ̀yin àgbà bọ̀ ẹni pé ìrírí lágbà. Ọgbọ́n. Sá? A ní ìrírí lágbà ọgbọ́n, ó ṣàgbà ọgbọ́n. Ìrírí ṣàgbà ọgbọ́n. Bẹ́ẹ̀ni. Tí a bá wò ó níbi tí ọjọ́ orí yín mọ, ẹgbà náà láti lo èdè náà ẹ má bínú, níbi tí ọjọ́ orí yín mọ lónìí, mo mọ̀ wípé ẹ ó ti rí lóríṣiríṣi nínú ìrìn àjò ayé, bóyá nípa nínú ètò ìgbéyàwó, bóyá nípa òwò tí ẹ̀ ń ṣe, bóyá nípa ẹ̀sìn tàbí ìrírí ayé kan tí ó ti ṣẹlẹ̀ ní àyíká àti agbègbè yín, tí nínú gbogbo èyí tó ṣẹlẹ̀ yìí, ǹjẹ́ ó ní ọ̀kan tí ó jẹ́ mọ́ni gbàgbé tí ẹ lè pín pẹ̀lú wa? Mo lè sọ dáadáa nípa ọ̀rọ̀ ìrírí mi lẹ́nu iṣẹ́, torí pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kì í ṣe iṣẹ́ igi títà ni mo yàn láàyò. Mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ síwájú, ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ẹ̀ pàbó ló já sí. Bí àwọn iṣẹ́ wò sà? Lákọ̀ọ́kọ́ mo ṣiṣẹ́ bàtà títà. Mo tún ṣiṣẹ́ pẹ̀lú. Bàtà títà àbí shoemaker? No, bàtà títà. Bàtà títà. Mo sì iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan, bíi ilé iṣẹ́ nylon, bẹ́ẹ̀ pé mi gẹ́gẹ́ sì ní ilé iṣẹ́ fún ara mi. Ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlàkọjá lóríṣiríṣi, àti pé ibi tí Ọlọ́run mú wa lọ, bẹ́ẹ̀ pé a ò tí ì débẹ̀ nígbà náà, ó jẹ́ kí gbogbo àwọn iṣẹ́ yìí ó jẹ́ kó já sí pàbó, tó jẹ́ pé ó sún wa débi iṣẹ́ igi títà lónìí. Nípa ti iṣẹ́ bàtà yìí, nígbà tí a ń ṣe, ìjákulẹ̀ tí a kọ́ bá pàdé ni kò sí olùrànlọ́wọ́ nípa owó láti fi ṣiṣẹ́ yìí. A tún gbìyànjú, àbọ̀ ṣiṣẹ́ mi, a tún ṣe àwọn oríṣiríṣi ìbápàdé náà látún bá ń bẹ̀, tó fi sún mi débi pé àwa ń ṣiṣẹ́ ọlọ́kadà. Ẹ ti ṣe ọ̀kadà rí? Dáadáa. Nílùú Ìlọrin yìí mo wa táyísì, mo sọ̀kadà. Àti bẹ̀ bá tún yá, a tún sún onípa tún ṣe transport àti Ìlọrin lọ s'Àbújá, lọ s'Èkó, díẹ̀. Ṣùgbọ́n nígbà tí àkókò Ọlọ́run tó, jẹ́ pé iṣẹ́ igi náà láṣẹ, ló sún wa tá fi. Ìyàwó mi mọ̀ nípa iṣẹ́ igi, èmi ò sì mọ̀ nípa rẹ̀. Mo kàn wá ńjọ́ kan náà mo rí pé iṣẹ́ yìí bóyá kábínú sì mọ̀ gbìyànjú iṣẹ́ yìí. Àti bẹ̀ àwọn náà bá ń gbìyànjú, ṣùgbọ́n fún ògo Ọlọ́run nínú iṣẹ́ náà a bá oríṣiríṣi àwọn nǹkan pàdé lójú ọ̀nà, ṣùgbọ́n Ọlọ́run mú wa borí. Ọwọ́ Ọlọ́run ló wá ṣeun. Ẹ sọ wípé ìyàwó yín mọ̀ nípa iṣẹ́. Ẹ dákun, owó igi ṣíṣe yìí ṣé ó ní kíkọ́ ni àbí mímọ̀ nípa rẹ̀? Bí báwo lẹ ń sọ nípa rẹ̀? Iṣẹ́ igi títà ó ní kíkọ́ o, kì í ṣe. Ibi kéèyàn ti ra pákó kéèyàn ti mọ tún ta náà ni. Téèyàn rọ́ọ̀sì ń rọ́ọ̀sì àùtì ni téèyàn bá ṣe bẹ́ẹ̀.
tó bá wò pé mo lówó mo kàn bọ́ síbẹ̀ mi ò kọ́ owó tó mú lọ bẹ̀ ó kàn fowó kọ́sẹ́ ni torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló rọ̀ mọ́ èyí ṣe pé bóyá mo kàn lówó mo kàn bọ́ sí tó bá kàn wò pé mo lówó mo bọ́ sí èyí ó bá jàkulẹ̀ pàdé ṣùgbọ́n tẹ́yìn bá ti mọ̀ nípa rẹ̀ dáadáa àmọ́ bí a ṣe ń rà àmọ́ bí a ṣe ń tà á ó mọ ọ̀nà because ó ní grade by grade ni. ìbá kíkọ́ ni mímọ̀ ìjàpá. téèyàn ò bá mọ̀ nípa rẹ̀ téèyàn ò kọ́ nípa rẹ̀ téèyàn bá lówó tó bọ́ sí èyí ó padà bá ìjákulẹ̀ pàdé. ẹ ṣe àdúpẹ́ ní ibi tí ṣọ́ọ̀bù yín wà níbi tí ẹgbẹ́ ti ń tajà tí Yorùbá bọ̀ wọ́n ní pé oríṣiríṣi orogún ló wà láyé bákan náà owó póríṣiríṣi ǹjẹ́ ní ìsọ̀ yín níbi tí ẹ ti ń ta pákó ǹjẹ́ ó tilẹ̀ a lè tọ́ka sí ohun tí a pè ní bí orogún òwò tí ó lè jẹ́ àdójúkọ fún lọ déédéé tàbí ìtẹ̀síwájú ọjà títà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run orogún òwò wà tó pọ̀ dáadáa tó jẹ́ pé fún èèyàn ní nǹkan ṣòro ṣe fún Ọlọ́run ló jẹun gbogbo tí kò sí nǹkan tó ṣòro ṣe fún Ọlọ́run because tí n bá sọ pé kò sí orogún òwò irọ́ la pa because ọ̀pọ̀lọpọ̀ gbèsè wà tẹ́ pé ìgbà tí Ọlọ́run bá fi nǹkan hàn wá pé ká ṣe tí a bá ti ṣe eléyìí tá a ṣe tá a wà rí ṣe òun náà ni ó tún wu àwọn míì láti ṣe ṣùgbọ́n fún ògo Ọlọ́run gbogbo ẹ̀ bí a ṣe ń ṣe bí a ṣe ń bá ìtọ́ni Ọlọ́run pàdé tí a sì ń tẹ̀lé ìtọ́ni Ọlọ́run ó ń jẹ́ ká ṣàṣeyọrí torí pé orogún òwò pọ̀ alákàrà sì ní kò fẹ́ kẹ́lò ní òde ṣùgbọ́n fún ògo Ọlọ́run gbogbo ẹ̀ Ọlọ́run fún wa ṣe ó sì mú wa borí gbogbo ìlàkọjá. àdúpẹ́ àwọn ọmọ borí náà ni. àmín. ǹjẹ́ ẹ tilẹ̀ fi ọjọ́ kan rò láti bí ogún ọdún tí ẹ ti bẹ̀rẹ̀ òwò pákó títà yìí tẹ́ ẹ fọ ọjọ́ kan rò pé àbí kí n tiẹ̀ tó pa òwò pákó yìí náà tì kí n tó pọ̀ síwájú rajà ni. mi ò rò torí pé n tí ò jẹ́ kí n rò ni pé mo ti ṣe àwọn oríṣiríṣi iṣẹ́ sẹ́yìn tí mo rí ìdojúkọ ń bẹ̀ ṣùgbọ́n níwọ̀n ìgbà tí mo débi iṣẹ́ pákó títà yìí mo rí pé ó sì tún sàn ju àwọn ìta ń bá bọ̀ lọ torí pé lẹ́nu ìgbà tá a débẹ̀ àwọn rere mọ́ni gbàgbé tí Ọlọ́run tó ti ṣe fún wa a rí pé àìjẹ́ pé ibi tí Ọlọ́run fẹ́ ká dúró sí ni dáhùn sọ àìjẹ́ pé kò jẹ́ ká mú pé ká tún máa rò pé ká ní ìsìnkú padà lọ síbi iṣẹ́ mìíràn. tí ẹ bá wá wò ó gẹ́gẹ́ bí ohun tí ẹ sọ tí a bá ní kí a gbé wọn sí ẹ̀gbẹ́ ara wọn àwọn iṣẹ́ tí ẹ ti ṣe ṣáájú òwò tí ẹ ń ṣe lọ́wọ́ lónìí ṣé kìí ṣe wípé àìní àforítì níbẹ̀ ni kò jẹ́ kí àwọn náà kí wọ́n mọ́ yín lọ́wọ́ bí èyí tí ẹ dúró tì lónìí. a lè pé bẹ́ẹ̀ ni a sì lè pé bẹ́ẹ̀ kọ́ tí èèyàn ò bá ti dópin ọ̀nà èèyàn ò ní dúró ni torí pé gbogbo ìgbà yẹn náà bí a ṣe ń ṣe à ń forí tì à ń faradà ṣùgbọ́n ìjákulẹ̀ pọ̀ níbẹ̀ n tó fa tí ìjákulẹ̀ fi ń wá gbà yẹn ni pé ìgbẹ́kẹ̀lé ènìyàn ní sá. asán sì ni. asán sì ni torí pé gbà tí mo fi ń ṣe àwọn iṣẹ́ mo ti ní ìgbẹ́kẹ̀lé pé àwọn ibì kankan wà tẹ́ pé mo pé ọ̀nà àbáyọ lè wá láti bí ṣùgbọ́n nígbà tó yá tí mo padà débi sí eléyìí mo á rí i pé torí orí ọ̀fẹ́ wà ní sọ́mi tó bá ti ṣe dáadáa sí àwọn èèyàn kódà bí o ní ọjà ń ṣọ́ọ̀bù tí wò àti àwọn èèyàn tẹ́ bá ti jọ ṣe tí wọ́n jẹ́ pé ẹ̀ ń ṣe wọléwọ̀de àwọn tó bá mọ̀ ọ́ àwọn tó súnmọ́ ọ wọ́n rajà lọ́wọ́ rẹ tó o bá ní púpọ̀ tó ní díẹ̀ o lè lọ sọ́dọ̀ àwọn èèyàn tẹ́jọ wà ní sọ̀ ó mú níbẹ̀ kìkì o kàn jẹ́ olóòótọ́ tó bá ti jẹ́ olóòtítọ́ kò sí ebi ò ní pa ọ́. tí ẹ̀ ń sọ ni wípé gbogbo téèyàn ó bá ṣe kó fi ìwà kún. ìwà ni tó bá ti jẹ́ olóòtítọ́ pé tó bá ti yọ èrè tiẹ̀ kó dá ojú owó tí wọ́n padà fún wọn. kò sí ẹ̀mọ́ jàjẹ́ jù tọ́ ẹ ṣe àdúpẹ́ pẹ̀lú ohun tí ẹ ti wá là kọjá gẹ́gẹ́ bí ìrírí yín tí a bá gbé ìyẹ̀wò sí ti òde òní ohun tó ń ṣẹlẹ̀ lóde òní ǹjẹ́ ẹ rò wípé àwọn ọ̀dọ́ ìwòyí wọ́n lè la àwọn tí ẹ là kọjá yìí kí wọ́n sì padà rí ọ̀kan gbòógì fọwọ́ mú.
àkókò sì àmọ́ bí ayé ṣe ń sáré, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ sí náà wọ́n ń sáré jù bẹ́ẹ̀ lọ, torí pé mo wò ó àwọn ọmọ tí ò tó 20 ọdún 30 ọdún ibi tí wọ́n eré tí wọ́n ń sá ó ju ọjọ́ orí wọn lọ. Ọmọ tí ò ju ọmọ 20 ọdún lọ tó ti ń sáré kó lo mọ́tò 20 million 30 million ló ń fa tabasi kíyèsí, ó ń fa ikú àìtọ́jọ́, torí pé àìlè ní sùúrù kò sí bó ṣe wù kó rí, ìgbà ẹnì kọ̀ọ̀kan ò ní kọjá rẹ̀. Ní tí Ọlọ́run bá lẹ́yìn ó jẹ èyí ó jẹ, èyí ò lè jẹ́ ju nǹkan tó Ọlọ́run bá lẹ́yìn ó jẹ lọ láyé. Kìkì pé ká ní sùúrù, ká láfaradà. Gbogbo àwọn ọ̀dọ́ tí ò láfaradà, àwọn Yorùbá wọ́n pòwe pé ẹni tí ò fi ewu dúdú ṣiṣẹ́ yóò fi ewu funfun ṣiṣẹ́. Iṣẹ́ ọwọ́ ẹni àtẹ́lẹwọ́ ẹni kì í tán ní jẹ. Gbogbo àwọn tí wọ́n wá ọlá wàràwàrà tí wọ́n bá wá ọlá wàràwàrà wọ́n kúkú wàràwàrà. Torí pé gbogbo àyẹn gbàdúrà nígbà wo ọ̀pọ̀lọpọ̀ bàbá máa wò wípé ó ti tán ṣùgbọ́n nínú Kristi ohun gbogbo ní ṣíṣe. Tí èèyàn bá ti gba Ọlọ́run gbọ́ tó sì gba Jésù Kristi gbọ́, kò sí nǹkan kan tó ṣòro ṣe fún yẹn. Nínú ohun gbogbo tí èèyàn bá ń là kọjá, èyí mọ̀ pé ìṣòro yìí kì í ṣe tèmi, tọlọ́run ni. Ìlàkọjá tí mò ń là kọjá yìí kì í ṣe tèmi, tọlọ́run ni. Ìgbà tí èèyàn bá là kọjá, àwọn Yorùbá wọ́n ní àìkí aláṣetì. Ẹni tó bá ṣe nǹkan tán aláṣeyọrí ni wọ́n yìn. Tẹ́ ń bá wò pé mo ti ṣe eléyìí rí mú jẹ́ ń lọ dọ́gbọ́n sí. Mo rántí nígbà tí mo là kọjá wà, mo lọ bá bàbá mi pé bàbá kí ló dé, wàhálà ipò ìṣòro ipò à ń dààmú ààrẹ. Ṣùgbọ́n èsì tí bàbá mi fún mi lọ́dún náà ó dùn mọ́ mi gidigidi. Wọ́n sọ mi pé ìgbà ni ó wá ni yóò sì lọ. Àwọn á sọ fún ọ ò gbọ́dọ̀ ṣoògùn, tó bá tiẹ̀ ṣoògùn kò ní jẹ́. Wọ́n á jẹ́ ọ̀rọ̀ ìmúlọ́kànlé fún mi, ó sì mú ọkàn mi le títí di àkókò yìí pé mo gbà pé inú Ọlọ́run nìkan la gbọ́dọ̀ ní ìgbẹ́kẹ̀lé. Ṣe àdúpẹ́, ìgbàgbọ́ nínú Ọlọ́run nìkan ni ìdójútì ni. Ní ìparí, ìmọ̀ràn wo wá ni ẹ lè gba àwọn ọ̀dọ́ ìwòyí tí wọ́n ń tiraka tàbí làkàkà láti jẹ́ èèyàn, yálà àwọn tí àwọn lẹ́ni tó lè ràn wọ́n lọ́wọ́ tàbí àwọn tí ò tilẹ̀ ní olùrànlọ́wọ́ gẹ́gẹ́ bí ohun tí ẹ̀yin náà là kọjá? Kí ni ọ̀rọ̀ ìmọ̀ràn yín fún wọn? Ìmọ̀ràn tí mo ní fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń là nǹkan kọjá ni pé ká máa ṣe sùúrù. Àwọn Yorùbá wọ́n ní sùúrù ó lè ṣe òkúta jìnnà. Tá bá ṣe sùúrù, tá bá ń là nǹkan kọjá, lótìtọ́ kò rọrùn ṣùgbọ́n tí èèyàn bá gba Ọlọ́run gbọ́ dáadáa, tó gba Ọlọ́run gbọ́ gidigidi, kò sí ibi tí èèyàn ń lọ téèyàn ò lè dé. Tó bá rò pé bóyá kéèyàn má gbẹ́kẹ̀lé èèyàn, wípé mo gbẹ́kẹ̀lé ẹnìkan ló lè bá mi sí ẹnìkan, kéèyàn gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ló lo ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo. Tó bá gbẹ́kẹ̀lé èèyàn láti rò pé yóò fún wa lówó, ìgbà tí ò bá fún wa lówó, ìgbà yẹn á wá mọ ẹni bí ọ̀tá tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Bóyá kò sì ní ṣùgbọ́n nígbà tó bá ti fi gbẹ́kẹ̀lé wá sínú rẹ̀, nígbà tó bá já wa kulẹ̀ á máa wò bí ṣùgbọ́n ká gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ló lè ṣe ohun gbogbo fún yẹn, kò sẹ́ni kankan tó lè ṣe nǹkan fún yẹn. Tí ń bá wò pé lágbájọ́ ràn mí lọ́wọ́ ó lè jẹ́ pé ìrànlọ́wọ́ yẹn ò sí níbẹ̀, bóyá bí tí ìrànlọ́wọ́ yẹn wà yẹn ò tí ì débẹ̀. Ṣùgbọ́n ká máa gbìyànjú. Bíbélì ó sọ nínú ogún ojú wa láti máa jẹ. Tó bá gbìyànjú, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sẹ̀ nísìnyí ẹlòmíì ò fẹ́ sí kankan ṣe, wọ́n máa nu ṣe bérebére, wọ́n máa nu wọ́ bérebére. Kò rí bẹ́ẹ̀. Ẹ bá gbìyànjú, kódà àwọn míì lóko mọ́ndẹ́ tó yẹ pé wọ́n rí mú, ṣùgbọ́n ó lè jẹ́ pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ kọ́ ni òpin ìrìn àjò ayé wọn. Àti bí mọ́ndẹ́ tó ń ṣe ààrẹ lómi tí ó pìkì wọn tí ó dẹ̀ ràn wọ́n lọ́wọ́. Ìmọ̀ mi fáwọn ọ̀dọ́ sí ni pé ká má gbẹ́kẹ̀lé ènìyàn, ká sì máa wo àwòkọ́ṣe àwọn mìíràn láti gbé ara wa ṣubú. Because ẹlòmíì tẹ́ bá ń wò wájú tẹ́ rò pé eléyìí bá débẹ̀, ibi tó náà ti bẹ̀rẹ̀ tẹ́ bá béèrè lọ́wọ́ rẹ̀ yóò sọ fún yín pé ọ̀nà jìn, ọ̀rọ̀ tó dayọ̀ ojú rí tó. Ẹ bá ń wo ẹlòmíì pé ó ti dókè, ìpìlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹ lọ wá, bóyá ìyà tó jẹ, bóyá kó gbẹ́, bóyá kó tọ̀, bóyá ó ṣe gbogbo ẹ̀ kó tó di pé ó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwa sì tá a bá fẹ́ ṣe, ó ń fa ikú ọ̀wọ̀wọ̀ tá a bá ti sáré ju àkókò wa lọ. Ìmọ̀ràn mi ni pé ká má sáré ju àkókò lọ, ká fi ìgbàgbọ́ wa sínú Ọlọ́run, Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́. Ká fi ìgbàgbọ́ wa sínú Ọlọ́run,
láti tẹpá mọ́ṣẹ́ wa lọ́wọ́ yóò sì ràn wá lọ́wọ́. àdúpẹ́. ní ìparí ẹjọ́ ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. orúkọ mi ni Alamu Adérẹ̀mí. gbogbo àwọn yẹn wá nílé ẹ máa bá wa láìkì péjì wa Ọlámídé Ọlábàtà, ẹ máa láìkì, ẹ máa ṣíà rẹ̀. oríṣiríṣi ọgbọ́n ìmọ̀ àwọn ìrírí oríṣiríṣi ló wà níbẹ̀ bí ẹ ṣe ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́. ẹ ṣé àdúpẹ́.